Àwa ṣe ní báyìí, ẹ̀yin náà lẹ́dẹ̀ rán wa. Olódùmarè jẹ́ máa jẹ́ kó ṣeé ṣe fún gbogbo wa. So nígbà tá a ti kọ̀ number one, kí n kọ́kọ́ sọ pé wọ́n nà. Wọ́n nà ní prison. Wọ́n nà. Ẹsẹ̀ òsì ẹ̀ ò lè fi rìn. Kò dẹ̀ lè dìde dúró báyìí tí o bá ṣe dìde dúró ní wọ́n ló kàn. Kí n kọ́kọ́ sọ yẹn fún yín. Wọ́n lù ú o. Báyìí ló ṣe ṣe sí ibi tó dúró sí nínú bọ́ọ̀sì. Bàbá kejì bàbá ti dìde dúró báyìí. Bàbá tó dàgbà jù lọ. Ìyẹn dìde bíi wọ́n fọ́kàn àbá yẹn. Òun tó wá jẹ́ young man tó sì strong. Òun ni wàá lè dìde tó rọ̀ mọ́ ti ní. Nǹkan tó ẹ̀sọ́ bá àti ẹ̀kún bẹ́ẹ̀ ẹ má kẹ́kún wọnú oyè bàbá ẹ̀yẹ bàbá wa o. Nítorí pé ànírógun ẹkún. Ànírógun gbogbo nǹkan tó ṣẹlẹ̀ yìí. Ológun wọ́n ti rógun ẹ̀ ní tó bá máa jáde báyìí. Pásítà ló jáde nínú owó àgbáyé. So àwa tí wọ́n fáìlì ìpínlẹ̀ objection. Lọ́ọ̀yà banks ní lead lọ́ọ̀yà oníkọ́ o. Lọ́ọ̀yà Adémọ́lá banks ní àwọn sì wà ń pọ̀ tó ń ṣe kéèsì míì. Àwọn tí à ń pè ní Yorùbá lẹ́sìn ni wọ́n rán mi wá pé agbẹjọ́rò tó ń ṣiṣẹ́ bí kí n dúró tì kájọ máa ṣe. Tòkó ń ṣèmi gangan ni ẹni tí wọ́n gbéṣẹ́ fún wọn wá dúró tì wọ́n pé káwọn nìkan máa wà níbí tó orúkọ tèmi ni amòfin Adédàmọ́lá Ọlálékan Lólésì láti ìlú Èkó. So a ti file brown objection pé ẹ lè mú yàn fún ẹ̀ṣẹ̀ kan kẹwàá gba aṣẹjọ́ méjì kóòtù méjì lórí ẹ̀sùn kan. So a ti file brown objection yẹn ní mọ̀ nǹkan tí mo máa pè ní Yorùbá. Àpapọ̀ Yorùbá tá a fún ara ẹ ní pé wọ́n da ẹjọ́ nù against Tani Ọlọhun. So àwọn yẹn wọ́n láwọn nídìí ọjọ́ méje láti reply. So nǹkan tó máa jẹ́ kó pẹ́ nìyẹn. Lẹ́yìn ọjọ́ méje àwọn sọ pé ọjọ́ kan làwọn ní ìjà àwọn fẹ́ kó fast. Àwọn gan kò yẹ kó gbàjọ́ ọjọ́ méjì rárá. Irú ọdún làbáwọ̀ yẹn tó ṣe rẹ̀ fún ọdún wọ́n fẹ́ fà á ní ẹgbẹ́ ìsìn táìmù àkókò wa. Ṣé ni wọ́n sọ pé ọjọ́ méje làwọn fẹ́ múlẹ̀ jù. Àtọ́bí lọ́wọ́ àti tọ́ba ti fà ìgbọ́n tó yẹ ká fà ìgbọ́n question náà. Àwọn aṣọ ọmọ ọjọ́ kan la ní tó ra fẹ́ kó jẹ́ kíákíá. So ọjọ́ kan yẹn bọ́ sí Friday àbí Thursday next week. Kọ́ọ̀tù yóò dẹ̀ kí n sit ní Friday, Monday àti Wednesday náà máa sit. So the next Monday ní date. So next Monday yẹn ló máa jẹ́ September 4. Ọjọ́ yẹn la máa ń bọ̀. Ọjọ́ yẹn la máa ń bọ̀ tá a fẹ́ wá ṣe ẹjọ́ àtakò yẹn, iṣẹ́ yẹn. Ṣé o understand? Then bàbá ti dé, ó yẹ ká gba bẹ́ẹ̀lì wọn lé nì. Ṣé ọ̀rẹ́ kò fi ṣe kéèsì méjì ni wọ́n bá lè gé ìzọ̀wá ìtàdé bíi Tani Ọlọhun. Wọ́n nítorí pé wọ́n lẹ̀ wọ́n papọ̀, a lè dágbà wọn pé gbogbo brown objection máa ń kọ́ gbọ́ná ká tó ṣe gbígbà lẹ̀ wọ́n bẹ́ẹ̀lì wọn. So lágbára Ọlọ́run a máa ṣe bẹ́ẹ̀lì wọn láìpẹ́. Ẹ̀mú wa fẹ́ sọ fún yín náà bẹ́ẹ̀ bá ti gbọ́. Ní pé èyí tó kọ́kọ́ gbé wá ní ọ̀sẹ̀ tó kọjá ìyàwó kò kì í ṣe upper area court magistrate court ni. Ìyẹn náà àti file application fún bail. Wọ́n dẹ̀ ti fún wa lọ́jọ́ September 5. So that's ká máa wá ní September 4 síbí báyìí. A dẹ̀ máa wá ní September 5 síbẹ̀ yẹn. A dẹ̀ gbọ́dọ̀ pọ̀. Ìgbà tẹ́mi rí ilé ìgbà kan mi balẹ̀ ọ̀run. Nígbà tí wọ́n lọ́jọ́ Monday, mo ń fi ẹ̀mí gbàdúrà mi. Ìyàwó mi pè mí gan-an. Mo sọ pé mo mọ̀ pé mi tó ti ń pè mọ́ tí mo gbé kí ló ń ṣẹlẹ̀. Mo ní ó ti dà pé olódùn àti gbàgbóso. Nígbà tá a ṣe tán mo nígbà yẹn mo sọ pé ẹ̀rù ń bà mí bọ́ mi gbọ́dọ̀ sọ̀rọ̀ burúkú jáde. So tí mo rí ilé ní ọkàn mi balẹ̀ gan-an. Mo kí n káàbọ̀ ẹ̀ṣẹ̀ ìgbọ̀n fẹ́ ẹ jẹ́ ká tún pọ̀ sí. Mo dúpẹ́ sá. Ẹ̀dá pàjẹ́ kí wọ́n tó mọ́ láì sí ọ̀rọ̀. A ní ìbéèrè kẹta. Láti ọjọ́ tí wọ́n ti wà ń bẹ̀ ẹni kò sí láǹfààní àti ojú kan. Bó láti lọ rí dáa lórí pàtó dábì mọ́ ẹ̀mú àlàáfíà rẹ̀. Ó dà bẹ́ẹ̀. Ó jẹ́ pé nǹkan lẹ́ẹ̀mọ́ lọ́dàbọ̀ tàbí lẹ́yìn tó ìjà máa rí. Torí a dá ọ̀rọ̀ yẹn sílẹ̀ nínú court pé wọ́n jẹ́ kẹ́nikẹ́ni rí. Ṣé o ní sáà? Adájọ́ wa sọ pé kó tiẹ̀ jẹ́ni tí wọ́n pa ni. Ẹni tí wọ́n ti dájọ́ ikú fún. Bọ̀tọ́ ti pa ó sì ní ẹ̀tọ́ sí káwọn èèyàn wá wò àdáadáa sí agbẹjọ́rò rẹ̀ kọ́ wá wò. Ṣé o ní sáà? Àwọn oní prison àwọn wọ́dà wá wá. Ọ̀rọ̀ tó sọ èmi ò gbàgbọ́ òótọ́ náà sọ. Wọ́n wá wọ́n sọ pé àwọn ò rí anybody tó wá wù Tani Ọlọhun. Àwọn kọ̀ náà lọ tí ogun wa ń lọ níwájú wa bá kọ̀ rí. Wọ́n dẹ̀ sọ pé gbogbo adá bí lára lọ́lẹ̀ wọ́n wá ní wọ́n gbọ́dọ̀ mọ̀ mọ́tọ́tọ́tọ́. Wọ́n wá sọ pé tó bá dẹ̀ jẹ́ ẹni tó bá dẹ̀ wá ní ẹni tó wá jẹ́ pé ní ẹ wá nígbà tí kò fi ṣe ìgbà àti àsìkò. Tí wọ́n lè rí ó yẹ kó wá pé wọ́n mọ̀. Àwọn ọ̀bá wá sẹ́lẹ̀ kọ́ sọ adébẹ̀ lọ́jọ́ ẹni tí àwọn ọ̀bá wá sẹ́lẹ̀ kọ́ sọ ìgbà àti àsìkò ẹ̀gbọ́n torí pé àwọn tí wọ́n máa lè fẹ́ ṣe lè ṣe àwọn ọ̀bẹ kọ́ mọ ìgbà àsìkò kọ́ máa lọ sọ pé ẹ̀kọ́ máa ní ṣe báyà lábìrì lójú gbogbo ayé àwọn ẹ̀ náà dẹ̀ wà láàṣẹ ìbéèrè. So lawyer banks wọ́n mọ̀ pé púpọ̀ láàrin àwọn tó mọ̀ wọ́n wà ń bí wọ́n máa lọ rí wọn lénìí. So ọ̀rẹ́ mi tó wà ń bí tí ń ṣàbúrò ìtànsọ ó máa lias pẹ̀lú wọn so that ẹ máa at least òun máa tẹ̀ sí lè rí. Ṣé náà fẹ́ tó more light sí ọ̀rọ̀ yìí? Ṣé rí kéèsì tí wọ́n gbé wájú Monday tó ń gbọ́ láti yọ̀dà
kéèsì náà gbọ́n gbé wá ní kéèsì ta lọ́lọ́run bàbá kéèsì náà gbọ́n gbé wá tẹ̀tẹ̀lẹ̀ kéèsì ta lọ́lọ́run kéèsì àtàkà àwọn lọ́ọ̀yà wọ́n fáìlì kéèsì àkéèsì ẹ̀ sí ọ̀pá ìrìà òun ló sì gbé sí òun náà fi yíṣù bẹ́ẹ̀ tí wọ́n rà fún lọ àárẹ̀ sí ẹ̀ Ìbàdàn wọ́n dẹ̀ tó mú orí kéèyàn tó lè mú tí wọ́n bá kéèsì báwa ní báwa ní kóòtù ó ní àwọn procedure tó yẹ kéèyàn tẹ̀lé fún òun tẹ̀lé o ọ̀ kóòtù ti grant order yẹn pé kó lọ arrest ẹ̀ tó yára ìsára arrest ẹ̀ nígbà tó dé àgọ́ ọlọ́pàá wá ní pé àwọn náà ti ní petition kan tó wà against ẹ̀ tẹ́lẹ̀ so àwọn ò ní bẹ wá kóòtù wọ́n dá wà láyé láàrin kóòtù àti commissioner of police but at the end of the day commissioner of police náà wẹ́wẹ́ fún ògbé wa for commissioner of police àwọn wá fáìlì FIR àwọn pè lẹ́jọ́ fúnra wọn pé ní àwọn ti ní petition against ẹ̀ ọ̀nàgbé wa níjọ́ ni so eléyìí tí wọ́n gbé wá lé ní ìrísí ó ní kéèsì tí wọ́n ti fáìlì pẹ̀lú ẹ̀ kéèsì originally náà fi lọ mú so báyìí nísìn ó ti wá di abuse of process so tó máa fún ní ìtọ̀ wọ́n ti gbé wá court kílẹ̀ fún un fún so yín báyìí nísìn so ó ní aláti trash out one way or the other àwọn wò get there ẹ má bẹ̀rù ẹni kankan wọn. ìdílé ọ̀fẹ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lẹ́bẹ̀ẹ́ náà ṣe ní iṣẹ́ ti ilẹ̀ àwa ní nǹkan sọnù lọ́wọ́ ẹ̀ táwa ń wà. yálà bọ́lá ṣe wá tó yìí àní ìdílé ká máa wù wọ́n ti lé fún méjì lọ́ọ̀yà tó lè tún pẹ̀lú lọ́ọ̀yà èké. bẹ́ẹ̀ni wọ́n ẹgbẹ́ tí ń fẹ́ fi ogun lọ́ọ̀yà táwọn ìwà pàtẹ ń kọ́ ni pé ẹni tó bá ti mọ̀ pé bí ìgbà ìlú wà ẹ jẹ́ àkó pé ká máa bá wọn ṣiṣẹ́ pọ̀ ẹ má jà bínú pé mi lè bá lọ́gbẹ́jẹ́ kan ṣiṣẹ́ pọ̀ mi lè bá tọ́mọ̀ ẹ̀dùnkàn ṣiṣẹ́ pọ̀ ẹ jẹ́ àjọ pawọ́ pọ̀ kí á lè tètè débi tí à ń lọ ṣe é sì tí lọ́ọ̀yà kan ò bá pè é yẹ pèkìtì bí òkè bá lọ bá Muhammadu ló mọ lọ́ọ̀kì ọlọ́run mẹ́ni tí ó ń sìn ṣe gbọ́ mi yé ọlọ́run bẹ̀yìn ni o gẹ́gẹ́ bí kò tẹ́ sọ lé ní o. èmi ti ṣe lẹ́tà yìí tẹ́lẹ̀ tá a lọ fún wọn ọlọ́wà bọ̀ tá a bá ní lẹ́tà wa pé fóònù àwa lẹ́tà yìí wà lọ́ọ̀ mi báyìí àbí lọ́ọ́ fáìsì ọ̀dọ̀ wọn. bàbá ni mò ń sọ pé ní kí ẹnu wọn kó àwọn tó wọ́n tó wọ́n sẹ́kù. bàbá ṣe rí èmi ni mo irú wà níbẹ̀ ni mò ń pè bàbá èmi mò ń pè yín àbí ẹ̀yin lẹ́sẹ̀ máa pè mí èmi mò ń pè wọ́n náà ẹ̀ mélòó mo mọ̀. ọlọ́run àkókò paná wàhálà ní àwùjọ wa pápá ní ilẹ̀ Yorùbá náà àbá paná wàhálà gbogbo ẹ̀yin ọmọ ìyá mi yálà nínú ẹ̀sìn mùsùlùmí tàbí ẹ̀sìn ìgbàgbọ́ àti ẹ̀sìn àbáláyé ẹjá fìmọ̀ ṣọ̀kan kò yẹ ká sọ ara wa di ọ̀tá nítorí ẹ̀sìn ẹgbẹ́yàn àbí ẹgbẹ́ sí àtìmọ́lé nínú àtìmọ́lé ẹ tún nà án ta ló mọ̀ bí àwọn tiẹ̀ fi nǹkan wọ lára ta ló mọ̀ Tani Ọlọhun mùsùlùmí ni tẹ́lẹ̀ o bàbá àti ìyá ẹ̀ sì ń ṣe mùsùlùmí àwọn ẹbí ẹ̀ sì jẹ́ mùsùlùmí ẹ̀yin tẹ́ lè dájú ẹ̀ débi pé ẹ̀ nà nínà pé kó kú bẹ́ẹ̀ lè dájú ẹ̀ lẹ́sìn mi ẹ̀yin bàbá mi nínú ẹ̀sìn mùsùlùmí ẹ jọ̀ọ́ ẹ bá wa pẹ̀tù sí àwọn ènìyàn wa ẹ̀ nínú kò sí nǹkan tó dàbí àlàáfíà ẹ̀sìn fàjà o nígbà táwa wà ní kékeré mo rántí ládùúgbò wa táwọn mùsùlùmí tó wà mẹ́ẹ̀ bá ń ṣe iléyá wọ́n máa ń gbóúnjẹ wá táwa náà bá ń ṣe ọdún tiwa àgbóúnjẹ lọ ẹni tí wọ́n bí lé bàbá mi mùsùlùmí ni ọkọ wọn gbogbo àwọn ọmọ wọn mùsùlùmí ni wọ́n mo sì ń bá yín sọ̀rọ̀ ẹ̀ àwọn náà ń gbò mí tí wọ́n bá ń ṣe ọdún iléyá a máa ń lọ àlò bí ọjọ́ méjì ń bẹ ẹjọ́ ṣé nǹkan lè wá ṣẹlẹ̀ bí ìjà ń sìn kí wọ́n gbé olùkọ́ kan gbé pọ́npọ́ kan náà wọ́n fẹ́ fọmọ mi lórí àbí kémi gbé pọ́npọ́ kí ni mo fẹ́ fọmọ wọn lórí ó túmọ̀ sí pé a ti wọnú ara wa kò sọ́gbọ́n tá a fẹ́ dá ẹja rántí pé Yorùbá ni gbogbo wa ká sì rántí pé èèyàn ẹlẹ́ran ara ni gbogbo wa a kì í ṣàǹjẹun síra wa irú ìbínú wo la lè bí irú ìkórìíra wo ló lè yá a dé tẹ̀tì lù nílùú pé
ó ti fi ẹsẹ̀ kan ṣèṣe nítorí ẹ̀sìn. Èèyàn tó bá jẹ́ pé ẹlẹ́sìn tòótọ́ gan ò ní ronú ibi sọ́mọnìkejì ẹ̀, tó bá jẹ́ ẹ̀sìn tòótọ́, tó bá jẹ́ pé ẹlẹ́sìn tòótọ́ pé lóòótọ́ ni Ọlọ́run gbé inú ẹ̀, ọ̀tọ̀ ni kéèyàn máa ṣe ẹ̀sìn, ọ̀tọ̀ ni k'Ọlọ́run máa gbé inú ẹ̀, ò ní ronú bọ́mọnìkejì ẹ̀ ṣẹ̀ ẹ́ gan bí kò yí padà sí rere ni wàá máa rò, kì í ṣe bí kò máa ro ikú sí. Níwọ̀nba fídíò táwa gan ti ṣe, ọ̀pọ̀lọpọ̀ àtẹ̀ránṣẹ́ láti gbà, ó kú kẹ́lòmíì máa pe àásán lé rẹ̀ lórí, ṣùgbọ́n wọ́n ti gbàgbé pé ajá kan ò kí gbó kéèyàn ò yọ, àkókò ò kí kọ kẹ́nu ò ṣẹ̀jẹ̀. Bẹ́ẹ̀ ni kò sí òmìmì tó lè mìmì. Adéọmọadé lórúkọ mi. Ẹ má gbàgbé láti bá mi pín fọ́nrán ìkiri, ẹ dẹ̀ tẹ̀lé mi lójú òpó YouTube mi. Ire, ó dàbọ̀.